níjọ́ kan la ó joyin níjọ́ kan la ó sùn ta ò ní jí tán máa kó dìgbére. níjọ́ kan la ó jàdó níjọ́ kan la ó joyin lọ́jọ́ kan la ó sùn ta ò ní jí tán máa kó dìgbére. ọmọ ara wa aṣọ lóku kórèdè ni ò sí mọ́ ọba tó nira yìí mi dákun kó pa wọ́n pọ̀ kẹ́ o. níjọ́ kan la ó jàdó lọ́jọ́ kan la joyin lọ́jọ́ kan la jàdó ọjọ́ kan lẹ̀dá ó sùn tí ò ní lájú sílé ayé mọ́. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. adára ni wàá máa rọrùn ta ni kò fi ti ẹjọ́ adára ni wàá máa rọrùn ta ni kò fi ti ẹjọ́ ìbánisọ̀rẹ́ o àìpa ni yóò máa ṣe igi tó tọ́ ó pẹ́ nígbò a ò ríra ìmí mọ́ o. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. bébí ṣe káwa lára tó bébí ṣe káwa lára tó ní ò jẹ́ kárán ti ṣọwọ́ gbọ́dọ̀ ń pé ikú ṣe ká ọ̀tẹ̀nu bá ti gbèyàn ní òjíṣẹ́ ní kú ṣe bí ọba tó rán ní ọgbà ó ẹ̀bẹ̀ tí a ń bẹ̀ pé kó máa ìmúra ìmì lọ ikú jíṣẹ́ ọlọ́run ni o. ọlọ́run ló lẹ́mí ìgbà tóun ló lè mú ikú kọ́rẹ́dẹ̀ dùn wá ṣùgbọ́n kò sóhun tá lè ṣe o. ọlọ́run tó ní kẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ fáwọn ẹni kẹ́ tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. ọlọ́run tó ní kẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ kọ́mọ́ndó. fáwọn ẹni kẹ́ tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. ọlọ́run tó ní kẹ́ o ọlọ́run tó ní kẹ́ o jọ̀wọ́ bá wa ṣe kẹ́ o foríjì wọn dákun ṣèkẹ́ṣèkẹ́rẹ́ fún wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọn àwọn òkú tó ti lọ àtàwọn tó mí àlọ́ ọlọ́run tó ní kẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ o fáwọn ẹni kẹ́ tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. ọlọ́run tó ní kẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ bá wa kẹ́ fáwọn ẹni kẹ́ tí wọ́n gbàgbọ́ ti dọ́dọ̀ rẹ̀. òkúta ti lọ ọlọ́run lọ́gbàdé lágbà àwọn òkúta ti lọ wọ́n láìṣẹ́ rẹ̀ tí wọ́n gbáyé wọn ṣe bẹ́yìn wọ́n ṣe ń dùn yìí jẹ́ kó lánàá kalẹ̀ ọba tó níkẹ́ o ọlọ́run tó níkẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ fáwọn ẹni kẹ́ tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. ọlọ́run tó ní kẹ́ jọ̀wọ́ bá wa ṣe kẹ́ bá mi kẹ́ màmá mi àdúkẹ́ wọ́n láwọn gbàdúrà ọba lọ́hùn gbàdúrà mi dákun gbàdúrà ọba lọ́hùn gbàdúrà mi má jẹ́ ń sẹ́sìn ọba lọ́hùn gbàdúrà mi má má jẹ́ ń tẹ́ ọba lọ́hùn gbàdúrà mi má sì jẹ́ ń tí ọba lọ́hùn gbàdúrà mi má kàn mí lábùkù ọba lọ́hùn gbàdúrà mi má fàṣọ iyì mi ya ọba lọ́hùn gbàdúrà mi ṣàlékún ìbùkún mi ọba lọ́hùn gbàdúrà mi jẹ́ kí n má pọ̀ lọ́lá ọba lọ́hùn gbàdúrà mi má gbomi jẹ́ lójú mi ọba lọ́hùn gbàdúrà mi dáàbò rẹ bẹ̀ mí ọba lọ́hùn gbàdúrà mi ṣọ́ dúkìá mi ọba lọ́hùn gbàdúrà mi ṣọ́ àwọn ọmọ mi ọba lọ́hùn gbàdúrà mi ṣọ́ olólùfẹ́ mi ọba lọ́hùn gbàdúrà mi àwọn má jẹ́ ń jìn sọ́fìn ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá ṣéwù Álímì ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá ṣéwù Kàmálì ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá ṣéwù Ádámọ̀ ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá Gbàrígìdómọ̀ ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá Babalágbàjì o ọba lọ́hùn gbàdúrà mi wọ́lá ìyá mi ọba lọ́hùn gbàdúrà Àdùkẹ́ mi Síkírátù màmá mi ọba lọ́hùn gbàdúrà mi ọba lọ́hùn gbàdúrà mi. ọba lọ́hùn gbàdúrà mi.
dàbí bàbá mi nínú ayé kò sẹ́ni jọ bàbá mi ìfẹ́ mi ayé mi jígí mi ọlọ́kọ̀ mi ó mà ṣe o àsìkò tó yẹ kí n san ìgbà tó yẹ kó jẹ́ wàhálà tó ṣe lórí mi lọ́ba òkè sọ pé ó ti yá kó má bọ̀ wá sọ́dọ̀ òun pé gbádùn tó jẹ́ láyé tó bá ṣe pé owó ó lè kápá ikú n ò bá fowóra kú kó má pa bàbá mi aláṣírí mi ọlọ́rọ̀ mi tó sọ mí dẹni ayé ń fẹ́ o tó sọ mí dẹni ayé fẹ́ rí. Asayidi Ali Ayinla Al-Khalifa Babatunde ní USA l'Amẹ́ríkà ẹkú léde bàbá yín tó lọ. Ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe o. Ikú ṣe lágbára tó ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe. Bọ́lá kú ṣe tó ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bọ́lá kú ṣe tó ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bíkú ṣe lágbára tó gidi ọ̀rọ̀ ni bíkú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe. Tó bá ṣe pé ikú pẹ́ ní ọlọ́run lọ́jọ́ kan tọ́lọ́run bá bínú tó bá rí bínú ẹ̀ o tọ́lọ́run bá fún ní ikú èrè pé kí ló dé tó fi pa o ikú ibà ti ṣèrú ẹ̀ mọ́ ẹni èṣù ní ikú ibà máa pa ikú ibà ṣàpèjẹ mọ́wọ́ àmọ́ ọlá púpọ̀ púpọ̀ jù agbára látọwọ́ ọlọ́run wọn bá ní ikú tí ó pa mú mi ní oko nígbàgbọ́ o káàkiri ló máa pa. Bí ikú bá ń gbà rìbá o lọ́wọ́ olówó ìbá ti fẹ́ ní rímọ̀ nílò pa mẹ́kúnnù níkú ìbá máa pa àmọ́ olówó ń ṣe. Ikú tí ó pa tálákà ní oko olówó ẹ̀jẹ̀ àsìn àgbàjá. Ikú wá ń wálé tó máa gbé lọ́rùn pẹ̀lú ayé o. Ikú ibà ti pa lálọ́dún mẹ́hàyà ní ikú ibà máa pa àmọ́ kò nílé gbé. Ikú tí ó pa tẹ́nàntì ni ó ń pẹ́ ní kọ́lé ẹja sí ní ariwo. Ikú bá ń wá sí publicity tó wá popularity. Ìbá ti pa gbajúgbajà kan ẹni àìmọ̀ níkú ìbá máa pa àmọ́ òun fún ṣẹ́. Lóbi jẹ́ kálù náà líla ìwà iná ìlẹ́yìn wà iná ilé ìrájì náà o. Ọdún ẹ láti wá aláwùrà tá ó sì padà sí o. Ọdún ẹ̀wọ̀n àpẹ́ láyé tó. Ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ní kíkú ṣàkàṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ lọ́jọ́ tí kò bá dé. Kálẹ̀ ohun ṣẹ̀rí lọ́jọ́ tá a bá dé kì í yọmọ lọ́jọ́ tí kò bára wa wúrojọ́. Kálímọ̀ kì í sẹ́dá tí ní kíkú ó kà mọ́ wa lẹ́nu lọ́jọ́ tí kò bá wọlé dé wẹ́rẹ́ o. Mo tún abá mọ́kàn ní o àlìmútù àlìmọ́tù rìgàn kó wa o. Kò sẹ́ni tí kò níwàjà gbogbo apátálà ọlọ́run ẹ̀rọ ìkọ̀lù ló dágbádá kú. Ẹ̀bẹ̀ tí mo ń bẹ lọ́hùn mi ọba tó níṣẹ́ tó ràn ó nìkẹ́lẹ́ ló máa ṣe síwájú kó níwájú ó má gbẹ̀yìn ẹ̀bẹ̀ mo bẹ ọlọ́run ọba. Ikú tí ó wọlé tọ̀ mí kó kọ́kọ́ pamọ́ dání ikú torí pé wọ́n ló pa bàbá mi ó di ìjọ kejì kó ló yáwó yáwó. Talẹ̀ bùkẹ́ kú à ń gbá kúrú mọ́ ta lọ́pọ̀lọ́ àṣàrà ìlú wa ń dẹ́rù bà ta ní kú wá halẹ̀ mọ́ nígbà tí yóò sóògùn fún tó jẹ́ lọ́jọ́ tó bá ti yá ló yá. Mo ń jẹun lọ́wọ́ o jẹ́ kí n ṣọwọ́ jẹ́ ìṣúré wọ̀ yàrá kí n dágbére fún dàlẹ́ mi kò ṣe excuse tí kò bá ti dé o.
I don't care for that. Ó gbọ́ òyìnbó jọ lóyìnbó lọ ó gbọ́ Yorùbá gbọ́ Ìgbò gbà Hausa. Kò sẹ́dẹ̀ tí ikú ó gbọ́ ikú gbọ́ ti Jámánì ó gbọ́ ti Rọ́ṣíà ó gbọ́ Faransé. Kò tiẹ̀ kúkú níbẹ̀ nìkan sọ̀rọ̀ kó tó wọlé fẹ́ni tó máa mú lọ́wọ́ ẹ̀ ò rí pé ọ̀rọ̀ dájú níkú. Ikú tí ó polówó ni yóò pa tálákà. Ikú tó ń pẹ́ ni tó sùn lágbàlá o ni ó pẹ́ sí wèrè ojú títì. Ikú tó ń pẹ́ ni tó sùn láàfin yóò pẹ́ ni tó ń sábẹ́ gàdà. Tàbáyọ̀ wá ìlú lókè ọ̀dájú níkú ìkú kẹ́ni kankan fún. Ẹni bá wọn sàrà ìlú ló lè mú lọ. Tó bá wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tá a bá fàyè lẹ̀ kìràkìtà mo fẹ́ dógún dọ́gbọ̀n ló bá tán o. Ogun tó bá fi sílẹ̀ wọ́n á máa kógun láì nípìn níbẹ̀ mọ́ lójú bá mọ́. Ọmọ tó bá fi sílẹ̀ yóò bá ṣọ́ra ẹbí tó bá fi sílẹ̀ òní jẹ́ orogún pín. Bọ́mọ tiẹ̀ wá pínkún tó di kìlọ̀ ní abó ti pẹ́ tóun náà wá gbọ̀nà ọ̀run lọ ní. Ilé tó bá fi sílẹ̀ tó ń jọ ẹ lójú wọn gbé ẹ kúrò níbẹ̀. Ó ti ta gbangba wọn sáré lọ gbẹ́ kòtò wọn gẹ̀rẹ́ nínú sáré wọn sọ ẹ sí o. Àbáyá tó bá fi sílẹ̀ tó ń jọ ẹ lójú wọ́kọ́ tó bá fi sílẹ̀ sílé ayé. Ṣé káfíwé ìyá bí káfíwé la oyin oníkóró wádìí líla o bọ́wọ́ ẹ̀ bá wà níbẹ̀. Ìlànà ò bá èkó wá dèrè rẹ̀. Tó bá wá ṣe bẹ́ẹ̀ rí pé ayé fẹ́lẹ́ kí là ń wáyé máa fún ẹ wá wíná. Wá sí lórí Àyìndé Ọlọ́ládé wà mọ́ Ṣàkírà níwé mímọ́ wí wà ìmọ̀ǹgà múra lọ́lọ́hún wí. Ẹni òun òun ló lè gbọ́ ẹni òun kò pa má fi bínú ẹ̀yìn àgbà máa gbà mọ́ máa kí o. Lọ́jọ́ tá a bá fàyè lẹ̀ láti dédé bá a bá dé kíyàwó mọ̀ ládẹ́gbẹ́ kúlù sáwà sáwà ò ti dájú bá ò dọ́rùn rí adára fàárẹ̀ bá ò dọ́rùn rí adára fàárẹ̀ bá ò dọ́rùn rí adára fàárẹ̀ bá ò dọ́rùn rí adára fàárẹ̀. Mo fẹ́ jayé mo fẹ́ jayé mo fẹ́ ṣe dúníyàn ayé wà lọ́wọ́ rẹ̀ ìwọ máa jayé orí yẹ o. Ọlọ́run ò bímọ ẹnìkan ò bí àmọ́ ń bá rẹ̀ fẹ́ sọ o. Ọlọ́run wọn bá kò sí bẹ́ni kan àfẹ́ni tó bá ń kírun tó sì tún wá rẹ̀. Àfẹ́dá yóò tó ṣàṣàlà tù fún bàbá Fátímọ̀. Òun ló lè rere jẹ́ o lọ́dọ̀ ẹ̀ o Ọlọ́run. Ẹ ò rí ìgbẹ́kú tó ṣe wá sí i. Alẹ́ mú tó ká falẹ̀ mọ́ wá èso. Ẹ ò rí ìgbẹ́kú tó ṣe wá sí i. Sọ́kàmbá ṣe ẹ̀dọ̀rùn rẹ̀ ọmọ àgbọ̀lù ajé múdàlá wálé. Ẹ ò rí ìgbẹ́kú tó ṣe wá sí i. MON sọ́kà ambassador lọ kọ́yé tún dé bèbí kakú lọ́mọdé kó yẹ ni. Ó sànṣẹ́ kádàgbà láìlẹ́dẹ̀ ẹ̀rà náà kì í ṣe bá ṣe pẹ́ tó kì í ṣe ló ṣe kókó. Ohun tá a gbélé ayé ṣe òun ló ṣe pàtàkì múdà ṣáínà. Ẹ ò rí ìgbẹ́kú tó ṣe wá sí i. Múdàsírù Láwálì ọmọ agbóòlùwà jẹ́ o. Láwálì ọmọ agbóòlùwà jẹ́ o. Ọkọ̀ yẹn tún dé bẹ́ẹ̀ kíkà. ọlọ́run ọ̀gá tá ànáwá yẹn tó bá gbé ànáwá
tí wọ́n yí pé àwọn kan ni wọ́n máa ń fi àkókò ròyìn wọ́n ni wọ́n lásìkò wọ́n máa ń take the time 12 ni wọ́n ní adé bí bóyá quarter to 12 láti wá bí ká ti pé àsìkò àwọn máa ń take with time torí pé àsìkò gan tiẹ̀ wọ́n gbẹ̀dí máa ń lásìkò rádaràda kò mọ tí ó ṣe ni àfi ọlọ́run gbogbo ẹ̀yà fà látòrí títí pé ẹjọ́ torí tọ̀lọ́run ọlọ́run ti fi bẹ gbogbo wa síwájú yìí gbohùngbohùn yìí ó ṣeéṣe kó má dé ibò míì kó má kárí tàbí rábàná ìjọ gbogbo wa ní sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tí ó ní ṣàtàlátù fálábí láàárọ̀ yìí tó ti ká èèyàn jọ àwọn àpá àti ìgbẹ́ pé má kí yóò lọ́lọ́ gbogbo wa kọ́ àwọn ti kó mẹ́rin mo ti kó mẹ́rin nípẹ́ látara abiṣẹ́kù wa rí abiṣẹ́kù wa alifọ́ọ̀dì alikẹ́lí ṣe kábínẹ̀tì ayé bísí ni ẹ aláwọ̀ ní yóò bàjẹ́ mo kí àgbà wa tí wọ́n bẹ lọ́wọ́ ọ̀tún wa àjẹkù wa àdìkẹ́yìn ọlọ́wọ́ lóṣèlú mo kí ìmọ̀ mẹ́ni ọlọ́wọ́ lórí bẹ́ẹ̀ bàbá ìmọ̀mù ya mọ́ká ìmọ̀mù ìdílé sọ́kọ̀ mùsẹ̀kì àwọn aṣíwájú dáadáa ọlọ́run ìjẹ́ lára ṣe ọ̀kẹ́ àbá wa kábàlùkùtì àbá wa sàùtì kí àbá wa láti olóṣùn àwọn ìwà ẹ̀mí nígbà tí bàbá gbàgbà àti àṣẹlẹ̀ ní kíkù bàbá gbàgbà fẹ́fẹ́ àkàbà sèmá àkíṣẹ́kùwà bàbá tí yóò sọ àyìnlá ẹ̀hàdábà á ní àkàbà tí àbá Sindezi ọlọ́pàá àgbàdo àyè. Bàbá wa bàbá ìgbésò bàbá wa oyè ọ̀dà pàdé. Bàbá pé yìí ti ṣe yìí ní ohun tí máa ń gbé àfàlùbá òkìláwájá òkiri. Ká sọ kálẹ̀, àtọ́tọ̀ ọ̀gbà ìyá wa tí bàbá wa tí wọ́n ṣe tọ́lọ́ lọ tí wọ́n fi sílẹ̀. Láti ibi tó ti bẹ̀rẹ̀, ibi tó dé, àti ọlọ́run látòrí ìyá wa àgbà. Àyàwó ìyá àbẹ́jì kí gbogbo àwọn ayá tí bàbá wa tí wọ́n ṣe ọlọ́lọ́ tí wọ́n fi sílẹ̀. Ó ní kí gbogbo ẹ̀yọ́ alápapọ̀ ayé obìnrin ní Allahu Akbar. Láàbí ọlọ́pàá àdó tí é. Bákan náà, pàṣánátì pọ̀ ń bí. Tàbá ní kíkí náà láàmà kí àláwà wa á ní bẹ́ẹ̀ ní 30 minutes kíyàn. Ó dá sí fẹ́ ṣe abẹ́jì rẹ̀ bẹ́ẹ̀. Torí pé ìdí méjì la fi ṣàdúrà fún kú kò sẹ́ni tí ó kú tí ó kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ bákan náà kò sẹ́ni tí ó kú tí ò ní kú pẹ̀lú ẹ̀sìn ṣẹ́sì ló wá pọ̀jù ẹ̀ṣẹ̀ lọ ni àfẹ́ṣẹ̀ ló pọ̀jù ẹ̀sìn lọ ní pẹ̀lú wa àbádùá òun náà ní máa tún tí ò dá ṣe máa sọ ní tó dá ohun tó dá àdúrà náà ni ó máa dá sí ìyẹn làdúrà ó ṣe pọ̀ láṣẹ gbọ́dọ̀ fi kíkí pọ̀ àmọ́ kí bàbá àti bàbá wa oyin lọ máa dáhùnmọ̀lẹ́ ẹkú àṣojú jẹ́yìn nígbàtí wọ́n débí gbogbo àfọ́ alábẹ́ ṣẹ́kì wa mọ̀rìtàdà wá dìde wá pàdé bàbá àwọn arẹ́kọ̀ọ́lá bàbá ìyá àbẹ́jì wọ́n láti bá ti dọ́dọ̀ àwọn ṣẹ́kì ní kẹ máa bẹ̀rẹ̀ báyìí ẹ má ti tẹ̀ fáwọn abáyọ̀ ti tó bàbá wa níyì wọ́n sì tẹ̀lé ẹbí bàbá dáhùnmọ̀lẹ́ ìtẹ̀tún wò tẹ́ máa wò ọlọ́run máa jó bọ́ sí lọ́wọ́ wọ́n bàbá náà ni a kí o ọlọ́pàá afi èkó àbí kìí ayé ọba wa olówó èkó bàbá gìdíwánúlá akìlolú akíolú lówó èkó ọ̀fọ̀ èkó. Subhanallah walhamdulillah ilaha illallah la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata billahi al-aliyyil azim illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun salamun alal mursalin وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين Ẹja ṣe àmín ya Allah. Àmín ya Allah. A ti ṣíta báyìí. Ayọ̀bá ní bí a bá ti dámi sórí gbogbo àdókùnà máa retí omi. Lábẹ́ sọ̀kalẹ̀ àdúrà bẹ̀rẹ̀ akí olórí
olùmẹ̀gbọ́n ọlọ́ba wa kí yín o wọlé Al-Qur'an lọ́dọ̀ ọlọ́run wọlé la ilaha illallah nísìnyí ká yọ àyọkẹ́ nínú Al-Qur'an látọ̀ náà fáàtì lẹ́tì hasbunallah bismillah. Bismillahir Rahmanir Rahim. يسبح لله ما في السماوات والأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز ذلك فضل الله يؤتيه ذو الفضل العظيم صدق الله مولانا العظيم. ìjókòó yìí ìjókòó tọ́lọ̀ ti gbà síwájú ká tó ṣe ni a sì fi máàkì rí títóbi bó kọ́ lọ́n gbà yá sì bó kọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan náà nígbà tó mọ̀ pé gbogbo títóbi abẹ́ títóbi Ọlọ́run náà ní bẹ́ẹ̀ nígbà tí wọ́n kí Al-Qur'ani lọ́wọ́ láwọn bá gbajúmọ̀ ni wọ́n wọlé ọtún wa wọlé náà pé kí Al-Qur'ani náà ìbẹ̀rẹ̀ àlàáfíà náà lẹ́ẹ̀fì yọrí tẹ́ bá ṣe wá ń sọ yóò máa papọ̀ mọ́tọ́ lọ. bàbá Adémọ́lá Elégùṣì Allahu Akbar àti bàbá wa kíyìn o Ọlọ́run bá wa wà pẹ̀lú yín wala quwwata illa billahi al-aliyyil azim. a ṣètò yẹn kọ́mọ́kóbó afẹ́bọ́ sí bí ìjì rẹ bẹ́ẹ̀ abáwọ́yí lọ́mọ nínú orígun kan tá a lè fò òun náà ni ìjì rẹ bẹ́ẹ̀ fún àájìwá Abdulkabir Adésínà Àkànmú Òṣòdì olórí tí wọ́n fi àwọn ọmọ àgbẹ̀ ìtẹ́yìn ṣe lẹ̀ àwọn fẹ́ jí rẹ bẹ̀ fún wa mo sọ níjọ́ ìta bàbá dámọ̀ lówó rántí mo lẹ́yìn tí bá falà kò lè mọ̀ pé làwọ́ ẹni tó bá wò ó yóò mọ̀ owó tí wọn náà bá fà yóò wọ́ mọ́ wọn náà lọ́wọ́ ọlọ́wọ́ ibẹ̀ la fẹ́ kó sí yìí táwọn ó ti máa ṣe níṣẹ́jú tí ò ní pẹ́ oyè pàgbà náà la lè àmọ́ ṣáà Àkànní Ọláníwájú wọ́n wà ní àyẹ̀dì bísímà. ẹjọ́ ẹnjìníà bá wa lórúkọ náà lẹ́yìn tí a bá tó ṣe fún bí ìdìbò tó ti bẹ lórúkọ náà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum. Ọlọ́mọṣẹ́ àjọ kí àrígbẹ́. Amina. Mo ní kíkí tí ṣé wa tọ́ yìí tí wọ́n fi kí wa kíkí náà ni mo fi kí gbogbo wa. Àwọn dáadáa yọrí mo kí àwọn afá wa kí ọlọ́mọṣẹ́ àjọ kí àrígbẹ́. Wọ́n náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin náà àti bàbá ní níjẹta lánàá lé ní Ọlọ́run máa ti mẹ́yìn ọkùnrin ní báyìí. Amina. Ọlọ́run máa ṣàgbá ní Ọlọ́run. Mo kí gbogbo àwọn jàmá lọ́kùnrin, mo kí gbogbo jàmá lóbìnrin. Ibi assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Assalamu wa rahmatullahi wa barakatuh. Àjọwá torí tọ́lọ́run kíkí náà nítorí nǹkan tó fi níbẹ̀ náà ní lásìkò. Àdèkè lásìkò láàyè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله الله أستغفر الله الله أستغفر
الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الله أستغفر الله يا نسوى أستغفر الله الله أستغفر الله وفرجه يا رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله 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 ياسين يا رسول الله يا رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فلم أنه لا إله إلا الله 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 لا إله إلا يا مسلم لا إله إلا لا إله رسول الله صلى الله عليه وسلم الله 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 لا اله الا هو الحي
القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي بسم العظيم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي حتى مطلع بسم الفجر الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون اليقين ثم ترون عين اليقين ولا تسألون يومئذ عن بسم النعيم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم أحد الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم أحد الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فله وريانه جنة نعيم فراه وريحان وجنة النعيم